fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí àtúntúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Alihamdulilayi rabbi alamin, gbogbo ní bọ́lọ́run lókè ọ̀run lórí ètò ojúmọ́ aláyọ̀ fún ti àárọ̀ òní. Ẹ wò ó láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ tí mo bá ti máa ṣe lórí ètò ojúmọ́ aláyọ̀. Àwọn ìròyìn tí wọ́n jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa láwọn amúwá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé láàárọ̀ òní. Tàná oníjọ́ tèní oníjọ́ tàná, torí lọ́tún la tó kó àwọn ìròyìn yẹn dé bíbà fún yín láàárọ̀ yìí. Lábala ládé ẹ̀rọ ètò ojúmọ́ aláyọ̀. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní kókó orí ìròyìn yẹn. Abala ẹlẹ́ẹ̀kejì láti ṣe bẹ́ẹ̀ lálọ sí orí pápá níbi tá a ti máa fún yín ní ìròyìn eré ìdárayá ìyẹn sport lédè òyìnbó. Bákan náà la máa ṣe bẹ́ẹ̀ túṣu désàlẹ̀ kòkò lẹ́yìn tàbá kúrò ní orí pápá láàárọ̀ tòní. Nígbà yẹn náà làwa ṣe bẹ́ẹ̀ látẹ̀síwájú láti lọ máa gbé ọ̀rọ̀ náà yẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí. Ta ni àlejò mi láàárọ̀ yìí? Ta la tó fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀? Ẹ̀yin farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká túnjọ́ jẹ́ ìgbádùn ètò ojúmọ́ aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní. Ojú ni mi kì í ṣe àìmọ̀ fọlọ́kun àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú àwọn òpó ọlọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá ẹ jẹ́ kí n fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn ká tó ṣe bẹ́ẹ̀ ká tó lọ sínú àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ti sọ di mímọ̀ fún wọn wípé ẹ lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu o, ẹ lè yọ kúrò lórí ipò aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí torí ìwé òfin kan tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀tá ló sọ eléyìí. Ẹ máa láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn ní àárọ̀ òní. Bákan náà ìròyìn tó tẹ̀lé òun ló ní ṣe pẹ̀lú ìròyìn ayọ̀. Wọ́n ní àwọn ẹgbẹ́ alágbàtà epo pẹtrol lórílẹ̀‐èdè Nàìjíríà IPMAN wọ́n máa ti gbà sí Dangote lẹ́nu lẹ́yìn tí ìpàdé wọn jẹ́ aláṣeyọrí ní àná. Báyìí ìròyìn ayọ̀ ló tẹ̀lé o, máa ń yànnà náà fún yín láàárọ̀ yìí kò ní dọ̀la gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ìròyìn tí ó tún tẹ̀lé òun ló ní ṣe pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe sọ̀rọ̀ wípé ẹ wò ó, àwọn tí kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá àwọn ní igi wọ́rọ́kọ́ tí ń da iná rú tí wọ́n mú àbùkù bá iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Ẹ máa láǹfààní láti gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ yìí ni kò ní dọ̀la. Ẹ kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn náà kàn. Wọ́n ní àwọn agbésùmọ̀mí tuntun tí wọ́n ṣẹ̀ jẹyọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ wípé ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n kùnà o láti má ṣe ojúṣe wọn láti kápá àwọn ará bí yìí. Ta ló tún sọ eléyìí? Ẹ máa láǹfààní láti gbọ́ ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ni láàárọ̀ yìí ni kò ní dọ̀la. Bákan náà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé dídùn ìrántí olódodo Lágbájá. Ìrántí Lágbájá ọ̀gá àgbà fún àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ọmọ ológun wọn kọ̀ láti yọ̀ǹda òkú rẹ̀ o látàrí wípé ọ̀nà tó gbà kó àbí ọ̀nà tó fi jẹ́yàn pàtàkì láwùjọ ìjọ wo lọ fẹ́ sí gangan. Màá láǹfààní láti jábọ̀ rẹ̀ fún yín láàárọ̀ yìí ni kò ní dọ̀la. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀
ẹ jẹ́ kí n tẹ̀síwájú níbi tí wọ́n ti ń kí MC Olúọmọ wọ́n ti ń kí kú oríire o látàrí bó ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ àwọn awakọ̀ lójú pópó NURTW wọ́n mà ti kí ó ti jáwé olúborí. Báwo ló ṣe jáwé olúborí o ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́ni ni kò ní dọ̀la, ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Bákan náà nípa ti ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ondo ẹ wá gbọ́ Ọbásanjọ́ tuntun ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ adíje dupò kan ó tún sọ̀rọ̀ kan níbẹ̀ kò ṣe má gbọ́ ọ̀rọ̀ òun ni bàbá Ọbásanjọ́ sọ ní àsìkò yìí ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ yìí. Ìdí pàtàkì rèé ṣe fẹ́ gbọ́ tí Tinubu ṣe yọ mí bí ẹni yọ jìgá níbo nípa ti ipò mi tí mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí alákòóso. Ta ló tún sọ eléyìí ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ni ní kò ní dọ̀la. ẹ jẹ́ kí n tún kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n sọ di mímọ̀ fún yín wípé àwọn ọba ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbóríyìn fún àwọn ọba. Àwọn ọ̀dọ́ wọn gbóríyìn fún àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá wọn tún gbóríyìn fún àwọn ọba nílẹ̀ Yorùbá látàrí pé kíni, látàrí pé wọ́n ṣe nǹkan tí inú wọn dùn dáadáa níbi ìpàdé tí wọ́n pè fún tí wọ́n sì ṣe àwọn kankan níbẹ̀. Àwọn ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ gbọ́ irú ọ̀rọ̀ tí àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tí wọ́n tún fi ránṣẹ́ sí àwọn ọba láàárọ̀ yìí ẹ gbọ́dọ̀ láǹfààní láti gbọ́ ni. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láàárọ̀ yìí ẹ wò ó ìbẹ́ta ni wọ́n bí o ní apá kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tó wá bí ìbẹ́ta yìí wọ́n ti dìde pariwo fún ìrànlọ́wọ́. Ẹ dákun lásìkò tí nǹkan le lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìbẹ́ta lọ́lọ́run jogún fún wa, báwo la ṣe máa tọ́jú wọn báyìí. Eléyìí ni wọ́n fi ké gbàjarè ìrànlọ́wọ́ síta lẹ́yìn tí wọ́n ti bímọ 5 sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ lẹ́ máa láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ yìí. Ẹ wò Dangote ti pààyàn, ó ti pààyàn. Báwo ni Dangote ṣe pààyàn? Ṣọ́ọ̀bẹ ni ṣé bọ́n ni àbí kí ló lò? Àní Dangote ti pààyàn. Ẹ máa láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí Dangote ṣe pààyàn ní àná sí èní. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. Ẹ tún wá gbọ́ o látàrí bí ààrẹ tuntun ṣe jáwé olúborí lórílẹ̀‐èdè USA, orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ǹjẹ́ jẹ́ mọ̀ béèyàn kan ṣe gbọ́ kó jáwé olúborí báyìí ó pa gbogbo mọ̀lẹ́bí rẹ̀, ó pa wọn òun náà sì gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Gbogbo ẹ̀ pátápátá lẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Ẹ wo ìròyìn ayọ̀ kan ló tún ṣe bẹ́ẹ̀ jẹyọ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn ilé-iṣẹ́ tí ń pèsè nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà látàrí owó tó tẹ̀ wọ́n lọ́wọ́. Báwo ni wọ́n ṣe fẹ́ pín owó yìí lẹ́kùnrẹ́rẹ́ lè máa gbọ́ láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n lọ sórí pápá kí n lọ ṣe bẹ́ẹ̀ kí n fún yín ní ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti rìn eré ìdárayá. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Láyọ̀, ẹ kú ìkàlẹ̀. Sórí pápá BGI TV níbí la ti ń fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní. Ojú ni mí omi kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wàá mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹsẹ̀ kòkó ni màá ti gbé grassroots lọ sí ilẹ̀ òkèrè tá bá sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá. A ti ń ṣe ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ kòmẹ́sẹ̀yọ èyí tí a fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olómìnira Benin Republic gẹ́gẹ́ bí yóò ti ṣe máa wáyé ní àárín ọ̀sẹ̀ tí a wà yìí. Níbi tí ọ̀rọ̀ náà wá dé dúró, wọ́n ní ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí láti rí àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan wọ́n ti gbórí wọlé o sí ibùdó ìgbáradì wọn ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ náà, ìyẹn lọ́jọ́ Ajé àná. Lóríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù ni wọ́n ti gbórí wọlé, àwọn bíi Rafael Oyedika, Frank Onyeka, Bruno Eyemeji, Gabriel Osho, Fisayo Dele Bashiru, gbogbo wọn pátápátá ni wọ́n ti balẹ̀ gùdẹ̀ sí ìlú Abidjan ní ọjọ́ Ajé àná gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles gẹ́gẹ́ bí ó ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Ajé àná. Ní báyìí àwọn agbábọ́ọ̀lù 8 lápapọ̀ ni wọ́n ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí
tí yóò máa wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olómìnira Benin Republic. Wọ́n ní àwọn sì ń retí àwọn agbábọ́ọ̀lù mìíràn kí wọ́n gbórí wọlé lẹ́yìn tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n sì ń lé téńté ní iwájú nínú ìsọ̀rí tí a wà ìyẹn Group D níbi ìdíje kò mẹ́sẹ̀yọ. Báyìí ni wọ́n fi sọ dímọ̀ pé ẹ wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tí yóò máa wáyé gẹ́gẹ́ bí wọ́n ti kọ òwe rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí yóò fún orílẹ̀-èdè Nàìjíríà láti wò èèyàn kọ̀ọ̀kan lọ sí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON ti ọdún 2025 gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà níbi ibùdó ìgbáradì àwọn tí Benin Republic tá a fẹ́ kojú wọn náà àwọn agbábọ́ọ̀lù mẹ́wàá tiwọn náà ni wọ́n ti balẹ̀ sí ibùdó ìgbáradì tiwọn láti ṣe pé àwọn fẹ́ ṣe dáadáa láti gbá bọ́ọ̀lù kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ní apá àtúnyẹn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìgbáradì wa fún ìdíje kò mẹ́sẹ̀yọ èyí tí a fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olómìnira Benin Republic gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé. Ẹ jẹ́ mi kúrò níbẹ̀ kí n lọ sí orílẹ̀-èdè England nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fulham níbi tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham ìyẹn Marco Silva gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wo Alex Iwobi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yẹn gangan òun ló ti jẹ́ ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù èyí tí ó dára jù fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham gẹ́gẹ́ bí àwọn ti ṣe ń bá bọ̀ látìgbà tí ìrìn àjò EPL ó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ó ní látìgbà tí Alex Iwobi ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà ló ti dàbí ẹdun rọ̀bì òwe kódà ó wà lára àwọn agbábọ́ọ̀lù èyí tó ti ṣe dáadáa jù fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham. Ó ní bí ẹ kò bá gbàgbé ní pé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace lọ́jọ́ àbámẹ́ta Saturday ta lù tán yìí ẹ rí i pé Alex Iwobi ó ṣe bẹ́ẹ̀ ó ṣe ìrànlọ́wọ́ fún akẹgbẹ́ rẹ̀ lórí pápá láti rí i pé wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò mélòó 2-0. ẹni tí wọ́n ṣe Marco Silva yìí ló ti wá sọ di mímọ̀ pé ní gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá Alex Iwobi ni mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé òun gangan ni ó ti ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Fulham kódà òun tún gbé fún Adama Traore òun náà ṣe dáadáa ní àsìkò tí a wà yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ọ̀rọ̀ Alex Iwobi ẹni tí akọ́nimọ̀ọ́gbá rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fulham tó ń gbé oríyìn fún. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ jẹ́ kí n lọ sí agbo àwọn abẹ̀ṣẹ́ kù bí òjò ìyẹn àwọn boxing àwọn boxer ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan lára àwọn alátìlẹyìn fún Anthony Joshua ìyẹn Eddie Hearn ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Anthony Joshua kò ní láǹfààní láti jà mọ́ nínú ọdún yìí ó tún di oṣù karùn-ún ọdún tí ó ń bọ̀ kó tó láǹfààní láti bọ́ sórí pápá ìjà láti lè sọ wípé òun fẹ́ tún ìjà kan jà èyí tí ó fẹ́ jà kojú Daniel Dubois gẹ́gẹ́ bí Eddie Hearn ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní Anthony Joshua lóhùn kó jà ní ọdún tí a wà yìí ṣùgbọ́n ní látàrí àwọn ìyà tó jẹ àti àwọn ibi tí ò tí jìnnà níbi àwọn àgọ́ ara rẹ̀ ló jẹ́ kí àwọn ní sùúrù pẹ̀lú rẹ̀ pé tí àwọn kan wọ̀nyí tí ó bá ti jìnnà ló lè fi ìyẹn lọ sí ibi ìjà èyí tí yóò máa wáyé ní ọdún tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí Eddie Hearn ti wá sọ di mímọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ sún sí ọjọ́ 22 oṣù kejì ọdún tí a wà yìí níbi tí Anthony Joshua ó ṣeéṣe kó bá ìyànjà ṣùgbọ́n lẹ́yìn tá a kàn sí àwọn elétò ìlera àti àwọn èèyàn tí wọ́n ṣe ìtọ́jú Anthony Joshua a rí pé kò ní láǹfààní láti ja irúfẹ́ ìjà yẹn mọ́ nínú oṣù kejì ọdún tó ń bọ̀ ni wọ́n ṣe sún sí oṣù karùn-ún ọdún tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe sọ di mímọ̀. Ẹ má gbàgbé o ní pé ìjà láàrin Anthony Joshua àti Tyson Fury táwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ títí tí wọ́n ti ń retí ni kò ní láǹfààní láti wáyé. Bákan náà ìjà láàrin Alexander Usyk àti Tyson Fury ni yóò máa wáyé lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún tí a wáyé ẹ̀kọ́ ojúlọ́nà ìfigagbága yẹn. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Anthony Joshua ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi ìdíje EPL. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n mà ti fi òfin de adarí ayò ìyẹn referee David Conte àwọn ti fi òfin dé o títí ìgbà tí wọ́n yóò fi parí iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Àná ni wọ́n fi àtẹ̀jáde náà léde nìkan bí ọwọ́ ìrọ̀lẹ́ níbi tó ti sọ mọ̀ pé fọ́nrán kan ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣòfófó síta níbi tí wọ́n ti rí Conte yìí ibi tó ṣe àpèjúwe ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool
pẹ̀lú ọ̀rọ̀ kùngbákùngbé kódà ó tún bú ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Jurgen Klopp. Eléyìí ni wọ́n fi wá rí pé adarí ayò yìí ìyẹn rẹ́fìrì ó jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ní ọjọ́ ẹsẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé ẹ wò ó kò ní láǹfààní láti kópa mọ́ gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀ adarí níbi ìdíje lọ́lọ́kọ̀ọ́jọ̀kan èyí tí wọ́n yóò máa gbá ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Wọ́n ní tí wọ́n bá parí gbogbo iṣẹ́ ìwádìí ni wọ́n tó lè sọ pé bóyá yóò padà àbí kò ní padà. ẹ wò ó lọ́wọ́ yìí wọ́n ti fi òfin dé adarí ayò rẹ́fìrì o lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ó di inú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid? ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìfarapa méjì ló tutù dé bá ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid báyìí torí náà wọ́n ní láǹfààní láti máa ṣàmúlò àwọn agbábọ́ọ̀lù wọn tí wọ́n bá dé láti ibi ìsinmi fún orílẹ̀-èdè wọn ìyẹn international break. tí wọ́n bá ti dé wọ́n ní láǹfààní láti máa tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. àwọn agbábọ́ọ̀lù méjì yìí ni wọ́n ti wá sọ orúkọ wọn ní Lucas Vázquez àti Rodrigo. àwọn agbábọ́ọ̀lù méjèèjì tó jẹ́ pé ìfarapa ti gbé lọ látàrí pé wọn ò láǹfààní láti borí ìfarapa èyí tí wọ́n ní nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú lópin ọ̀sẹ̀ tí ó kọjá. eléyìí ni ó fi wá jẹ́ wípé wọ́n ti ní ìfarapa. ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid sì sọ pé àwọn méjèèjì yìí wọn ò ní láǹfààní láti máa bá wọn kópa. ó di orí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. wọ́n ti sọ ó sì ti ṣe bẹ́ẹ̀ ó ti wáyé bẹ́ẹ̀ ó ti dé o. Amorim akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. aláwòde yìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Ruud van Nistelrooy yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí yóò sì máa ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú nígbà tí Amorim ìyẹn akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yóò máa gbé orí wọlé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ níbi àtẹ̀jáde èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n fi léde ní àná. wọ́n ní àwọn dúpẹ́ gidigidi lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbá Van Nistelrooy lẹ́yìn ìgbà tí Erik ten Hag tó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ó dilé mú dáadáa ó sì ṣe àwọn àṣeyọrí kan tó mú àwọn láti gbé iṣẹ́ náà fún ṣùgbọ́n ó ti kọjá agbára wọn. àwọn sì ti gba Ruben Amorim láti wá máa tẹ̀síwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. ẹ̀yọ́ ọmọ Man U ẹ kú oríire tó wọlé tàn yín wá o. ìgbà Amorim yìí yóò tu gbogbo yín lára pẹ̀sẹ̀ láṣọba ní aláwùrábí. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn ti jẹ́ ìròyìn eléyìí tí mo fẹ́ mú wá fún yín lágbo ìròyìn eré ìdárayá ni tí màá fi máa káàdì ẹ̀ ńlẹ̀ kí n tó lọ sí ibi tí màá ti máa fún yín láwọn ìròyìn tí wọ́n jẹyọ lọ́lọ́kan-ò-jọ̀kan. ẹni tí ń ṣe Arteta òun ló ti sọ di mímọ̀ wípé ìbẹ̀rù ńlá ló ti dé bá mi o látàrí pé òun ti rí pé àwọn agbábọ́ọ̀lù gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ti ṣe kí ni wọn kò sí lé mọ́ torí ìfarapa. ó ní ká má parọ́ ká má jalè nǹkan ò ṣe lóore mọ́ o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United torí pé bóun ṣe rò kọ́ ló ń rí lásìkò yìí o. ìfarapa tó ti dé bá àwọn agbábọ́ọ̀lù òun gbòógì ló jẹ́ kí òun máa pariwo sókè pé wàhálà ńlá ló ti dé bá wa yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bí Mikel Arteta ti ṣe sọ dímọ̀. ẹ má gbàgbé pé Declan Rice, Bukayo Saka ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti ní ìfarapa lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ricardo Calafori òun náà wà lórí ìjókòó ìfarapa. eléyìí ló jẹ́ kí Arteta sọ dímọ̀ pé ẹ wò ó bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ máa ṣòjòjò ní lásìkò yìí ṣùgbọ́n mo sì ní ọkàn lásìkò yìí wípé a tún máa ṣe dáadáa nínú ìdíje English Premier League ṣùgbọ́n má yẹ kí n parọ́ tàn yín ẹ̀rù ń bà mí lápá àbìkan. Mikel Arteta akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal òun ló sọ eléyìí. ó ní yọ ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín níbi làwọn ìmọ̀ fún ti abala láti orí pápá BGI TV. ẹ wò ẹ jẹ́ ká wá lọ síbi tí mo ti fẹ́ máa tútù désàlẹ̀ kòkò fún yín lórí ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè Nàìjíríà. ìròyìn ayọ̀ dé o ẹ fò fáyọ̀ torí pé wọ́n ti gbà síra wọn lẹ́nu. bákan náà ìpàdé àwọn lọ́balọ́ba tó yẹ kó wáyé ní ilẹ̀ Yorùbá tí àwọn ọba kan lọ tí àwọn ọba kan ò lọ kí ló bá bọ̀ níbi ìpàdé náà ẹ ti máa gbọ́ ṣùgbọ́n nǹkan míì tún jẹyọ o. lẹ́yìn ìpàdé yẹn ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ gbọ́dọ̀ má gbọ́ ìròyìn eléyìí o. ìyá abẹ́ta tó bí ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo òun àti ọkọ rẹ̀ wọ́n ti fi gbébẹ́nu ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ lásìkò yìí tí nǹkan fẹ́ le lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló mú wọn
dé àsìkò yìí ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn bí n bá dé kí wàá túṣu désàlẹ̀ kòkò fún yín ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí láti máa fún yín láwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní gẹ́gẹ́ bí mo ti ṣe sọ di mímọ̀ fún yín pé tàná ò ní jọ tèmi tàná tèmi náà ò ní jọ tàná torí pé lọ́tùnlọ́tùn la tó kó àwọn ìròyìn yẹn dé bìbà fún yín ní àárọ̀ òní ẹ wò ó ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n tì í síbú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní kí n má bá òkú lọ lé olóró kí n má dà yín lágara ọ̀rọ̀ ìròyìn akọ́bùn mi láàárọ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí àwọn èèyàn kan fà wípé àwọn fẹ́ yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni ká ti gbọ́rú eléyìí sí wípé àwọn èèyàn kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbìmọ̀ pọ̀ láti yọ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà kúrò lásìkò yìí ṣó ṣeé ṣe fún wọn àbí kò ní ṣeé ṣe fún wọn ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Yakubu Dogara òun ló ti sọ di mímọ̀ wípé mọ̀ nǹkan kan wípé ìwé òfin ọdún 1999 òun ni kò lè fún àwọn èèyàn kan láàyè láti ṣe pé àwọn fẹ́ yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò ààrẹ lásìkò yìí ó wá sọ di mímọ̀ wípé ẹ wò ìbá dára kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n padà sí ìṣèjọba kan tí wọ́n pè ní parliamentary system lórílẹ̀-èdè Nàìjíríà òní tí wọ́n bá lè ṣe léyà àtúnṣe ìwúlò fún ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà Dogara tó jẹ́ agbẹjọ́rò òun ló sọ eléyìí di mímọ̀ níbi tí wọ́n ti pè é síbi ìpàdé kan tó jẹ́ ìpàdé gbogbo lọ́jọ́ Ajé àná tí àwọn ìgbìmọ̀ aṣòfin kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pè fún ìṣèjọba mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ lè ṣe kankan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tẹ́ fẹ́ yọ kúrò lórí ipò irọ́ lásán lẹ́ ń pa labalábá tó fẹ́ pa náà súyà ẹ bá mi sọ fún àbò ti kúrè ní ọ̀rọ̀ yín fẹ́ jẹ́ nípa tí bẹ́ẹ̀ ṣe ń gbèrò rẹ̀ láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Dogara wá ṣe bẹ́ẹ̀ ó ní òun ṣe àtìlẹ́yìn fún bí ẹ ṣe ń pè fún ìlànà ìṣèjọba mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní lótìtọ́ àti lódodo ìlànà ti orílẹ̀‐èdè Amẹ́ríkà la gbé wá ṣùgbọ́n àgbéyẹ̀wò dáadáa ká tó ṣe ìtẹ́wọ́gbà rẹ̀ òun la sì ń bá lọ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ní àárọ̀ òní ẹ wò ẹ̀yin tẹ́ ń gbèrò rẹ̀ láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ipò aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè wọ́ọ̀kì ní Dogara ó fi rọ àwọn èèyàn tí wọ́n ní irú ìfẹ́ èròǹgbà yìí lọ́kàn inú ìwé ìròyìn wo mo ti rí inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí láàárọ̀ yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ mo ní ìròyìn ayọ̀ kan ó ṣe bẹ́ẹ̀ ó wọlé tọ̀ wá o lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ti ọ̀rọ̀ epo rọ̀bì petrol lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn yẹn ti ṣe bẹ́ẹ̀ ó ti débẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn alágbàtà epo petrol lórílẹ̀‐èdè Nàìjíríà IPMAN ni wọ́n ti sọ di mímọ̀ pé báyìí àwọn yóò máa gba epo tààràtà láti ibùdó ìfọpo iléeṣẹ́ Dangote tí àwọn yóò sì máa fún gbogbo àwọn ẹgbẹ́ àwọn lówó péréte èyí náà ló tún máa jẹ́ kí àwọn èèyàn wọ̀nyí máa ta epo petrol pẹ̀lú owó tí ò ṣẹni lẹ́gbọ̀n yìí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá ní ká máa kú àmójúlọ́nà rẹ̀ ní o
wípé kì í ṣe lójú ẹsẹ̀. Ẹni tí ó fi ọ̀rọ̀ ìlédè náà ní ẹni tí ń ṣe akọ̀wé gbogbo fún ẹgbẹ́ IPMA ìyẹn James Tor. Òun ló sọ eléyìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé ní ọjọ́ Ajé àná. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣe fi ojú léde tí ẹni tí ń ṣe ààrẹ IPMA ìyẹn Abubakar Bengari tó sì bu ọwọ́ lò ó ní ẹ wò iléeṣẹ́ Dangote wọ́n ti gbà láti máa ta epo fún wa tààràtà dàrẹ́tì ló ń jẹ́ bẹ́ẹ̀ kí àwọn sì lè máa tà á fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ní ọ̀rọ̀ yìí ló wáyé níbi tí wọ́n ti jókòó pọ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote lórí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ti fi kàn án tó fi mọ́ iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà NNPCL ní pé kí wọ́n gbé òfin kúrò lórí iléeṣẹ́ Dangote kó lè ṣe bó ṣe wù wọ́n nípa ti ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé lọ́wọ́ yìí àwọn ti gbà pẹ̀lú iléeṣẹ́ Dangote ní pé àwa alágbàtà epo petro lórílẹ̀-èdè Nàìjíríà á bẹ̀rẹ̀ sí ní máa ta epo jálá kan ní iye tó kéré sí 1,150 naira per litre lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ wò ètò okòwò yìí ni yóò jẹ́ ìwúrí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pariwo pé owó petro ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ ṣẹ́ wọn légun ẹ̀yìn. Gbogbo ẹ̀ pátápátá ó ní ṣe pẹ̀lú ìròyìn ayọ̀ iléeṣẹ́ Dangote àti ẹgbẹ́ àwọn alágbàtà epo. Wọ́n ti gbà síra wọn lẹ́nu owó epo yóò bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ báyìí àkó ojú lọ́nà rẹ̀. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìwé ìròyìn Punch, kódà ìwé ìròyìn Vanguard wọ́n gbé ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sọ wájú níbi tí ìròyìn ti sọ di mímọ̀ wípé ẹ wò àwọn ọlọ́pàá kan tí wọn kò mọ ojúṣe wọn ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ta epo sí aṣọ ààlà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ta ló sọ eléyìí? Ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun òun ló ti fi ọjọ́ Ajé àná sọ di mímọ̀ pé àwọn tí kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ń jẹ́ kí àwọn èèyàn máa ṣiyèméjì nípa ti iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ yìí, ó sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá yìí ni wọn kì í fi ìmọ̀ ìjìnlẹ̀ yanjú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá gbé wá sí iwájú wọn. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa rò wípé àwa iléeṣẹ́ ọlọ́pàá àkọ́jú òṣùwọ̀n nípa ti ojúṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé nípa ti ìwà yìí ló fi dàbí wípé àwọn aráabí yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n mú àbùkù bá iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Káyọ̀dé Ẹgbẹ́tókun òun ló sọ eléyìí níbi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó wáyé ní ìlú Àbújá lánàá. Níbẹ̀ ló ti ń ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ yìí fún àwọn ará ìlú ń pé ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé a gbà wípé human error máa ń wáyé láwọn àsìkò kan tó jẹ́ pé àṣìṣe àti ọwọ́ ènìyàn ní, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé èyí tó ń wá tó pọ̀ jù òun ló ń wá láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọn kò kọ́ iṣẹ́ yìí dé ojú àmì. Ó wá sọ sí iwájú pé ẹ wò ó a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o láti máa yọ kàńdá inú ìrẹsì àwọn ọlọ́pàá wọ̀nyí nínú iléeṣẹ́ ọlọ́pàá. Ó wá sọ di mímọ̀ sí iwájú ní pé ìlànà tí àwọn fẹ́ lò yìí ni yóò jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá dúró déédéé lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ pé ẹ wò ó a ti ń ṣe ìdàgbàsókè fún àwọn nǹkan bí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣe sọ níbi ìpàdé náà, ó ní ẹ lọ farabalẹ̀ àyípadà ọ̀tun yóò tó dé bá iléeṣẹ́ ọlọ́pàá ẹ sì rí wa wò ní gẹ́gẹ́ bí ojúṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìwé ìròyìn Vanguard ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn tí ṣe bẹ́ẹ̀ tó tuntun jẹyọ fún ti àárọ̀ òní. Ẹ wò ó ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn agbésùmọ̀mí tuntun tí wọ́n ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ̀ jẹyọ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ ti kàn wọ́n o. Ìbẹ̀rẹ̀ òsì ìdúró sí fẹ́ni tó gbódómì báyìí látàrí àwọn aráabí yìí tí wọ́n rápálá wọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano Ibrahim Shekaru
òun ló ti di ẹ̀rù ẹ̀bi àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe wọlé sórílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ wò ó wọn kò ṣe ojúṣe wọn dáadáa ní o nípa ti bí wọ́n ṣe máa fi mú fílẹ̀ kó tó di irúfẹ́ àsìkò táwọn ará bí yìí yóò fi rápálá wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ ní pé ẹ wò ó ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ẹ wò ó ẹ níṣẹ́ ṣe o láti yanjú ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tuntun yìí tí wọ́n ṣe jẹyọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ wò ó látìgbà tí wọ́n ti dé ọ̀pọ̀ ènìyàn ló ti gbẹ̀mí mì, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti ṣe ìpalára fún, kódà ó ti fa ìjà láàrin àwọn Fúlàní méjì. Báwo ló ṣe fàjà láàrin àwọn ẹ̀yà Fúlàní? Wọ́n ní torí wípé lára àwọn ikọ̀ agbésùnmọ̀mí tuntun yìí tí wọ́n ṣe ìkọlù sí àwọn èèyàn kan ní apá àríwá, ẹnìkan tí wọ́n ká mọ́ ó ní òun rí ojú Fúlàní kan níbẹ̀, eléyìí lòun náà fi tutọ́ sókè fi ojú gbà lọ sí ọ̀dọ̀ àwọn ikọ̀ Fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ kọjú ìjà síra wọn. Níbi tọ́rọ̀ wá dédò yìí ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Kánò ló ti wá sọ di mọ̀ pé ìjọba ọ̀rọ̀ di ọwọ́ yín o, ẹ tètè wá bẹ́ẹ̀ ṣe máa wá ojútùú sí àwọn ará bí yìí o kó tó di wípé wọ́n gbilẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó jẹyọ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn tún súpọ̀n lásìkò yìí. Ẹ wò ó jáwé olúborí o, ó ti jáwé olúborí. Ta ló jáwé olúborí? Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ́ di mímọ̀ fún yín wípé ẹni tí ń ṣe MC Olúọmọ ẹ mọ bàbá yìí gangan, àwọn ni wọ́n ti sọ di mímọ̀ láàárọ̀ yìí ní pé wọ́n ti jáwé olúborí gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ. Òun ni wọ́n ti sọ di mímọ̀, wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé bàbá yìí wọ́n ti dé ipò ààrẹ fún ẹgbẹ́ àwọn awakọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà NURTW gẹ́gẹ́ bí ìpàdé náà ti ṣe wáyé ní ìlú Àbújá lánàá. Wọ́n ní Akínsànyà yìí ni wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ láti ibi ètò kan tí wọ́n fi ẹnu kò, ìyẹn ni wọ́n pè ní consensus. Ni wọ́n fi dìbò yan arákùnrin yìí gẹ́gẹ́ bí ààrẹ tuntun fún ẹgbẹ́ àwọn awakọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ìpàdé náà ni wọ́n ṣe ní ìlú Òṣogbo ní olú ìyá iléeṣẹ́ àwọn ọmọ ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé lọ́lọ́kọ̀ òjọ̀kan bó ṣe wà nílẹ̀ báyìí o, a ní àwọn aṣojú láti apá gúúsù ìwọ̀ oòrùn, a ní àwọn aṣojú láti ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó, Èkìtì àti Oǹdó tí wọ́n yẹ fún ipò ààrẹ nípa ti ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní níbi ìpàdé wọn yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, ni wọ́n ti fà á lọ, ni wọ́n ti fà á bọ̀, tí wọ́n sì mú MC Olúọmọ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí ni ó kájú òṣùwọ̀n, ó lè ṣe é, òun ló kàn láti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ká tó ṣẹ́jú pé wọ́n ti ṣe ayẹyẹ ìbúrawọlé fún MC Olúọmọ, èyí tí adájọ́ kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mercy Ibe tó ṣe fún MC Olúọmọ lánàá. Níbi pọ̀pọ̀ ṣìṣe ayẹyẹ náà ni Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ ni wọ́n ti kéde rẹ̀ wípé òun gangan òun ló jáwé olúborí o gẹ́gẹ́ bí ààrẹ, nígbà tí Alhaji Tajudeen Àgbẹ̀dẹ òun ni ó jẹ́ igbákejì rẹ̀. Hakeem Adéọ̀ṣun àwọn náà jẹ́ igbákejì láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àkọ́sọ tí MC Olúọmọ ó kọ́kọ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé dé ipò yìí, àwọn tó ṣe àtìlẹ́yìn fún. Ó wá ṣe ìlérí lórúkọ ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń pé gbogbo ohun tó bá gbà ni òun yóò ṣe láti mú ìlọsíwájú bá ẹgbẹ́ náà, òun ò sì ní rẹpẹtẹ nípa ti ohun tó jẹ́ tiwọn lórílẹ̀‐èdè Nàìjíríà. A kú oríire o, MC Olúọmọ ti jáwé olúborí o
gẹ́gẹ́ bí ààrẹ tuntun fún ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí ìròyìn ti ń sọ di mímọ̀ wípé níbi tọ́rọ̀ dé dúró yìí lórí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹni tí a mọ̀ sí Taoreed Lágbájá. Ọ̀rọ̀ ti kan bàbá yìí báyìí o, gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ṣe sọ di mímọ̀ pé bàbá yìí ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀, ni wọn yóò máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ètò ìsìnkú rẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn Moshood ti ṣe sọ di mímọ̀ wípé lọ́wọ́ yìí wọ́n ti yọ̀ǹda òkú ẹ̀gbọ́n wọn ti yọ̀ǹda rẹ̀ fún àwọn, ṣùgbọ́n lásìkò yìí àwọn lè sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ọwọ́ sọ̀yà dá àwọn lójú pé ètò ìsìnkú èyí tó ṣe bẹ́ẹ̀ tó rẹwà tó jẹ́ bìfítìn ni wọn yóò ṣe fún ọ̀gá àgbà àwọn ọmọ ológun àná ìyẹn Taoreed Lágbájá, ẹni tó jáde kúrò láyé. Wọn kódà wọn tún sọ di mímọ̀ pé ọjọ́ Ẹtì Friday yìí gangan ṣẹ̀ tí a wà yé ni wọn yóò máa sin sí ìlú Àbújá, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀, tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì sọ di mímọ̀ fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga kan ní ìlú Òṣogbo, tí wọ́n wá ṣe àbẹ̀wò sí mọ̀lẹ́bí náà ní ilé wọn ní ìlú Òṣogbo, gẹ́gẹ́ bí arákùnrin yìí ẹni tí ó súnmọ́ Taoreed Lágbájá olóògbé ẹni Moshood Lágbájá, òun ló sọ di mímọ̀ pé lọ fọkàn balẹ̀, gbogbo ètò ìsìnkú ni àwọn ọmọ ológun ti sọ di mímọ̀ pé ó di ọjọ́ Ẹtì Friday, wọn kò yọ̀ǹda òkú ẹni wa fún wa látàrí àwọn ìlànà kan, ṣùgbọ́n àwa náà yóò bá wọn débẹ̀ lọ́jọ́ tí wọ́n bá fẹ́ ṣe gbogbo pọ̀pọ̀ ṣìṣìn yìí. Eléyìí ni mo fi tó yín létí nípa tí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Taoreed Lágbájá, ẹni tó jáde kúrò láyé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. Ẹ jẹ́ kí n tún sọ di mímọ̀ fún yín pé ẹni tí ń ṣe ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ọ̀rọ̀ kan báyìí o. Ẹ mọ̀ wípé ó kù díẹ̀ ó ti wọlé dé tán ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo, ó ti wọlé dé tán o. Ẹni tí ń ṣe adíje dupò gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Lucky Ayédatiwa, òun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti kàn sí ààrẹ àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ láti ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀lẹ́ ńbẹ̀yẹn sí bàbá. Níbi tó ti ṣe ẹ̀lẹ́ ńbẹ̀yẹn sí bàbá ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ti wá fi èròǹgbà àtìlẹ́yìn wọn fún gómìnà Lucky Ayédatiwa. Ọbásanjọ́ ni ó fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ nígbà tí Lucky Ayédatiwa tó ṣe àbẹ̀wò sí Lucky Ayédatiwa ní ìlú Àkúrẹ́, níbi tí wọ́n ti lọ ṣe aṣọ lójú ibìkan tí wọ́n pè ní Ọ̀jájá páàkì. Níbẹ̀ ni a ti rí níbẹ̀ láti rí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ẹni tí ó ṣe agbátẹrù Ọ̀jájá páàkì yìí. Níbẹ̀ láti rí bàbá Ọbásanjọ́ tí àwọn náà yọjú síbi ayẹyẹ ṣíṣí aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ náà. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ fún Lucky Ayédatiwa wípé Lucky Ayédatiwa, ìwọ náà ò kéré nínú ayé, ó ti pẹ́ tó ti ń bá rìn àjò yìí bọ̀, torí náà mo gbà á ládùúrà fún ẹ wípé wàá ṣe àṣeyọrí níbi ètò ìdìbò tí ó fẹ́ wáyé yìí. Bákan náà ni Lucky Ayédatiwa ló rẹ́rìn músẹ́, inú rẹ̀ dùn wípé tí ògbóǹtarìgì ẹni báyìí bá lè ṣe bẹ́ẹ̀ bu ọwọ́ lù mí láti dé ipò gómìnà, èmi náà dúpẹ́ lọ́wọ́ yín bàbá fún àwọn ipa rere tẹ́ ti fi lélẹ̀ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìdàgbàsókè tẹ́ ti mú bá orílẹ̀‐èdè Nàìjíríà. Lucky Ayédatiwa ó ṣàpèjúwe Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àwòkọ́ṣe rere tó sì ń ṣe dáadáa fún orílẹ̀‐èdè Nàìjíríà nígbà ìwáṣẹ̀ àti lọ́wọ́ yìí. Ẹ wò bàbá Ọbásanjọ́ wọ́n ti fi òǹtẹ̀ lu Lucky Ayédatiwa o nípa ti ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Ẹ wò ẹ jẹ́ kí n lọ sókè náà bí n bá dé. Àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọba ní ilẹ̀ Yorùbá, irú ọ̀rọ̀ wo ni wọ́n fi ránṣẹ́ sí wọn? Ṣé wọ́n gbóríyìn fún wọn ni àbí wọ́n sọ ìdàkejì? Ẹ máa láǹfààní láti gbọ́rìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ yìí. Ẹ kú ìkàlẹ̀, mò ń bọ̀, mi ò tí ì dé. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá
ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ó yá ókù nìbọn ró, ìdajì ejò kì í bá wọn gbé nínú ihò. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí mo ti mú wá fún yín láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ó yá ẹ jẹ́ kí n bọ́ síbi tí mo ti kọ́kọ́ sọ di mímọ̀ fún yín pé àwọn ọmọ Yorùbá kan, àwọn ọba Yorùbá, àwọn ọmọ Yorùbá wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn tani, àwọn ọba aládé ní ilẹ̀ Yorùbá nípa ti ìpàdé wọn kan tó wáyé nínú oṣù tí a wà yìí. Kí ni wọ́n sọ níbẹ̀? Ìgbìmọ̀ àwọn tí ń pè fún Yorùbá Nation tí wọ́n pè ní Executive Council of the Yorùbá Nation ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, ni wọ́n ti fi èròǹgbà wọn hàn wípé adúpẹ́ o, adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba aládé ní ilẹ̀ Káàárọ̀-o-jíire látàrí bẹ́ẹ̀ ṣe ṣeun tó mú inú wa dùn wípé èròǹgbà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ẹ fẹ́ lọ gbàbọ̀dè fún wa, ṣùgbọ́n a rí pé nígbà tẹ́ débi ìpàdé náà nǹkan míì lẹ́ẹ̀rí sọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, wọ́n ní àwọn ọ̀dọ́ wọ̀nyí àti àwọn èèyàn bíi ajìjàgbara ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń léwájú fún Yorùbá Nation, gbogbo wọn pátápátá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ọba yìí lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àṣeyọrí nípa ti ìpàdé wọn èyí tí ó wáyé ní ọjọ́ 11 oṣù tí a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti inú àtẹ̀jáde kan èyí tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement Ayọ̀ Coker èyí tí ó bu ọwọ́ lù láti fi léde wípé lórúkọ ẹgbẹ́ o, àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba aládé wípé ẹ ṣe bẹ́ẹ̀, ẹ kò jẹ́ ọ̀dàlẹ̀, ẹ ń bá wa lọ nínú eré ìdíje wa láti gba Yorùbá Nation. Ó ní ẹ wò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú gbà wá tì, níṣẹ́ là ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ níbi ìpàdé yìí, ṣé àwọn ọba yìí ṣé wọ́n ní gbé nǹkan gbẹ̀yìn wá, ṣé wọ́n ní gbé àwa ọmọ Yorùbá láti ẹ̀yìn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá tó fi mọ́ àwọn ọ̀dọ́ ní ilẹ̀ Yorùbá, àwọn èèyàn tí wọ́n pè fún Yorùbá Nation wípé ariwo yín ó débi tó yẹ kó dé, ó sì dé ọ̀dọ̀ àwọn ọba lótìtọ́ àti lódodo. Àwọn ọba yìí wọ́n ṣe ohun tí inú wa dùn sí, tí wọ́n sì rí wípé Yorùbá Nation gangan ní ọ̀nà àbáyọ. Wọ́n tún wá sọ di mímọ̀ sí iwájú wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan ní ilẹ̀ Yorùbá wọn kò yọjú síbi ìpàdé náà, ṣùgbọ́n a gbà wípé ẹ̀yin ọba wa ẹ ti fi ìwà tó dára ẹ ti fi hàn fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Kódà ẹ tún jẹ́ kí a mọ̀ wípé ẹ lọ́wọ́ sí ọ̀dọ̀ àwọn Fúlàní tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Eléyìí la fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣé o. Wọ́n wá sọ di mímọ̀ pé àṣeyọrí tí ẹ ṣe yìí lórúkọ wa, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ láti dé ibi tá à ń lọ, ìyẹn ilẹ̀ ìlérí lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, wọ́n ní ẹ wò ó, a lè parọ́ fún yín o, ìgbìyànjú yín ó ti ṣe bẹ́ẹ̀, ó ti mú gbogbo àwọn nǹkan wá sí ibi tó dára ní orílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ọba wọ̀nyí ti ṣe ìpàdé náà tó sì lọ ní ìrọwọ́rọsẹ̀ ní ìlànà àwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ṣe inú tiyín náà dùn sí ọ̀rọ̀ tí àwọn ọba yìí sọ níbi ìpàdé náà, àti pé ṣó sì níbì kan tó ṣe kíni tó sì kù sí? Ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Wọ́n dúpẹ́ o, wọ́n dúpẹ́ pé òkun àwọn ìgbìmọ̀ Yorùbá Nation wọ́n gbóríyìn fún àwọn ọba lọ́ba àtàwọn tí kò yọjú àtàwọn tó yọjú tó yẹ pé nǹkan míì lọ́mú sọ níbi ìpàdé náà. Wọ́n gbóríyìn fún
fún wọn. ẹ ṣé ẹ káre ẹ ti jẹ́wọ́ ọmọ ilẹ̀ Yorùbá gangan nìyí. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìwé ìròyìn Independent ní àárọ̀ òní. ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ẹ̀yin iléeṣẹ́ tó jẹ́ wípé ẹ̀ ń pèsè nǹkan fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn manufacturing company lórílẹ̀‐èdè Nàìjíríà, ìjọba àpapọ̀ ti sọ di mímọ̀ pé ṣe rí owó 75 billion naira èyí tó tẹ̀ wá lọ́wọ́ àti mọ̀ bá a ṣe fẹ́ ná owó náà sí, a fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ilé-iṣẹ́ tí ń pèsè nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n jẹ́ wípé wọ́n wà lábẹ́ àkànṣe iṣẹ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n gbé kalẹ̀. ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì àgbà sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìkànsí ara ẹni ti àwọn ará ìlú Frederick Nwabufor òun ló sọ eléyìí nígbà tó ń jábọ̀ bí nǹkan ṣe dé dúró nípa ti owó náà. ó ní òun mọ̀ pé àwọn èèyàn tí ń wò fẹ́fẹ̀fẹ́ ń gbé bó lọ́ fẹ́ ná owó náà sí, ṣùgbọ́n ẹ lọ fọkàn balẹ̀ ibi tówó náà ń lọ òun ni mo ní kí n sọ di mímọ̀ fún yín wípé àwọn iléeṣẹ́ tí wọ́n ti wẹ̀ yán kankan tí wọ́n yanrantí tí wọ́n pèsè àwọn nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọn yóò máa gbà tó bíi bílíọ̀nù kankan nípa ti ètò àkànṣe iṣẹ́ náà tí wọn yóò sì máa san díẹ̀díẹ̀ tí ò ní ṣe wọn léegun ẹ̀yìn. Nwabufor wá sọ di mímọ̀ pé àwọn tá a gbéṣẹ́ lé lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ tí ń rí sí ọ̀rọ̀ àwọn ilé iṣẹ́ Bank of Industry ni wọn yóò máa rí sí gbogbo ètò yìí láti rí pé owó náà ó dé gbogbo ibi tí ó yẹ kó dé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àná òde yìí. ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ní ìwé ìròyìn Vanguard ni mo ti rí láàárọ̀ yìí. a kú ewu ọmọ o, Ọlọ́run á wò ó, Ọlọ́run á dá sí o. òun ni ariwo tí wọ́n fi ń kí àwọn èèyàn kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n bí wọ́n ṣe ń kí wọn nínú àwọn kan ń wò pé báwo la ṣe fẹ́ ṣe báyìí, báwo la ṣe fẹ́ ṣe sí ọmọ mẹ́ta triplet ni Ọlọ́run jogún fún wa lásìkò tí nǹkan fẹ́ rí bó ṣe rí yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. ká tó wá ṣe bẹ́ẹ̀ ká tó fọ́ gbogbo ẹ̀ lójú, ọmọ 5 ló ti wà nílẹ̀ báyìí. kọ́lọ́run tó tún fún wa lọ́mọ 3, a kì í pamọ́ fọlọ́mọ ó di 8 nínú mọ̀lẹ́bí kan lásìkò tí nǹkan wọ́n báyìí. báwo ni wọ́n ṣe fẹ́ ṣe? àwọn mọ̀lẹ́bí yìí ni wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti wá ké gbàjarè síta sí ìjọba àti àwọn èèyàn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ láti wá ran àwọn lọ́wọ́ wípé dákun, a mọ̀ wípé orí Ọlọ́run kò ṣeé bò mọ́ra, a kò sì lè dá Ọlọ́run lẹ́bi bó ṣe fún wa lọ́mọ 3 lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n apá wa ti kún, ẹ wá kún wa lọ́wọ́ láti tọ́jú àwọn ọmọ yìí. wọ́n ní àwọn nílò owó, àwọn nílò ohun èlò ìrànlọ́wọ́ fún àwọn ọmọ yìí láti rí i pé wọ́n ní ìgbé ayé tó ní ìtumọ̀ gẹ́gẹ́ bí àwọn òbí yìí ti ṣe sọ di mímọ̀ nígbà tí wọ́n láǹfààní láti bá àwọn oníròyìn sọ̀rọ̀. ó ní kò bá má dùn wá tó bá jẹ́ àkọ́bí wa lélẹ́yìí, kò bá má dùn wá pọ̀, ṣùgbọ́n ọmọ 5 gédéńgbé wọ́n ti wà nílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé nǹkan lé lásìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà, a kò lè dá ṣe la ṣe ń rọ̀ yín. ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ènìyàn NGO, ẹ dákun ẹ dìde ìrànlọ́wọ́ fún wa, ẹ wá ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ 3 tí Ọlọ́run fún wa lójú ẹsẹ̀ yìí. a mọ̀ wípé ẹ̀bùn ni ọmọ bíbí láti ọ̀dọ̀ Ọlọ́run, àwa ò kọ́ o, ṣùgbọ́n ìrànlọ́wọ́ yín la fẹ́ láti wá bá wa ṣe ìtọ́jú àwọn ọmọ yìí. wọ́n ti ké gbàjarè o, àwọn mọ̀lẹ́bí tí wọ́n bí ọmọ 3 lẹ́ẹ̀kan ṣoṣo triplet ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè òyìnbó. wọ́n ti ní ẹ wá ràn wá lọ́wọ́ o lásìkò tí nǹkan wọ́n gógó yìí. ọmọ 3 la bí lẹ́ẹ̀kan ṣoṣo. inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí ní àárọ̀ òní. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. àní Dangote ti pààyàn o. Dangote ti pààyàn, òun ni ọ̀rọ̀ tí wọ́n gbé káàkiri lásìkò yìí. ọ̀nà wo ni Dangote fi pa èèyàn? ẹ jẹ́ kí n sọ di bímọ fún yín. ẹ̀mí ti bora bí aṣọ etí tó bá gbà lójú dandan kó gbà bọ. báwo ni Dangote ṣe pààyàn? ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ojú pópó ní ìpínlẹ̀ Èkó LASTMA ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé èèyàn 3 ni wọ́n ti gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tó
lọ́wọ́ ọkọ̀ akẹ́rù iléeṣẹ́ Dangote nínú ọ̀ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ gangan nígbà tí ọkọ̀ iléeṣẹ́ Dangote yìí tó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ brake failure òun ni wọ́n ń pè bí ó ní agbègbè kan tí wọ́n pè ní ìta òpó Ẹ̀pẹ́ níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ àjọ LASTMA Ọlálékan Bákàrè Òkè òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ Ajé àná láti ẹnu ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ LASTMA ó sọ di mímọ̀ pé nǹkan tí àwọn lè sọ sí ìṣẹ̀lẹ̀ yìí ni wípé àwọn rí pé ọkọ̀ iléeṣẹ́ Dangote yìí ó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní wà á lọ títí tó fi lọ fi orí sọ kẹ̀kẹ́ mọ́rúwá kan eléyìí ni ó fi ṣekú pa ẹni tí ń wa kẹ̀kẹ́ yìí àti àwọn ènìyàn méjì nínú ọkọ̀ náà ní kódà lára àwọn èèyàn méjì tí wọ́n gbẹ kúrújẹ lọ́wọ́ ẹbọra láti rí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Manpower Technical School ẹ̀wọ̀ wọn ní gbogbo òkú àwọn aráàbí yìí ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn gbogbogbò tó wà ní ìlú Ẹ̀pẹ́ nígbà tí yóò sọ délẹ̀ dáadáa ó ní ẹ̀wọ̀ ànírìn lọ́jọ́ tẹ́bi ń pàtàn ọjọ́ tí ebi bá wá ń pa ọ̀nà àníjáde ní àdúrà tó fi ránṣẹ́ sí gbogbo àwọn èyí tí wọ́n ṣe àmúlò ó sì ní kí Ọlọ́run bá wa bò òróró ìtura sójú ọgbẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe kéde tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ náà ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì ẹ̀ ńlẹ̀ níbi tí ìròyìn yìí yóò máa gbé mi kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń gbé mi lọ sí orílẹ̀‐èdè Amẹ́ríkà ní orílẹ̀‐èdè US ìròyìn eléyìí ó jẹ́ kàyéfì o mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run látàrí bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀‐èdè United States Anthony Nephew òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti yìnbọn pa ara rẹ̀ ó pa ìyàwó rẹ̀ ó pa ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó pa àwọn ọmọ rẹ̀ méjì ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọjọ́ tí wọ́n kéde rẹ̀ wípé Donald Trump ó ti ṣe bẹ́ẹ̀ ó ti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ ọ́ di mímọ̀ sí iwájú ní pé irú ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kàyéfì sí àwọn ènìyàn pé báwo ni arákùnrin yìí ṣe máa pa ara rẹ̀ kí ló dé tó fi ayé ẹ̀ ṣe nǹkan míì ni àbí ó ti lọ jẹ́jẹ́ tó la ẹ̀mí lọ ló fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí báwo ìròyìn yẹn kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n torí iṣẹ́ tí mo gbà ló jẹ́ kí n mú wá sí etí ìgbọ́yín ó yá ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká wá kan lu agbami ibi tá a ti máa béèrè lọ́wọ́ ẹ̀yin ará ilé kí lẹ rí sí àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ gbọ́ gẹ́gẹ́ bí a ti ṣe bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí àwọn èèyàn kan fẹ́ gbèrò láti yọ kúrò lórí ipò ṣùgbọ́n tí èèyàn kan dá wọn lóhùn pé ẹ lè yọ láíláí ẹ lè yán ìtàkùn tó fẹ́ ṣe kíni tó fẹ́ dènà di erin ẹ bá mi sọ fún pé òun àti erin ni wọ́n jọ máa wọnú igbó náà lọ òun ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe wípé kò sẹ́ni tó lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìlànà òfin 1999 constitution tá à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kílẹ̀ yín náà rí sí ọ̀rọ̀ yìí èyí tó tún wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọba ní ilẹ̀ Yorùbá ẹ gbọ́ bí àwọn ti Yorùbá nation ẹ gbọ́ bí àwọn ti Yorùbá self determination àwọn ti bàbá Banji Akíntóyè ẹ gbọ́ bí wọ́n ṣe ṣe káre o fún àwọn ọba ní ilẹ̀ Yorùbá kílẹ̀ yín rí sí ọ̀rọ̀ yìí ṣé lótìtọ́ wọn yẹ lẹ́ni tí à ń gbóṣùwọ̀n káre fún àbí ó sì níbì kan tó kù sí ẹ jẹ́ ká jọ gbọ́ lábẹ́ comment section wa àwọn ìyá ọlọ́mọ mẹ́ta tí wọ́n bí ọmọ lásìkò yìí kí lẹ lè ṣe fún àwọn ará bí yìí kí ni a lè ṣe fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́yìn lè fi ránṣẹ́ ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa ẹni tá a bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn náà lẹ́nu kejì wa ẹni bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lásìkò yìí kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí tí Ọlọ́run fún ní ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n ṣẹ̀ jẹyọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ máa gapá kílẹ̀ rí sọ̀rọ̀ wọn ọ̀nà láti fi dẹ́kun wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ń ṣe bẹ́ẹ̀ ó ń jà rìnrìn ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook Gbàgede Ìmọ̀ Ọ̀tàláwìyé Adébáyọ̀ lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Làǹjẹ́ níbẹ̀ ẹ wò títí di gbà mìíràn
mìíràn àwọn ìròyìn tá a láǹfààní láti mú wá fún yín láàárọ̀ yìí ẹ pàdé wa lórí ètò lórí ìròyìn àpapọ̀ níbẹ̀ láti máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn tá a láǹfààní láti mú wá fún yín láàárọ̀ yìí ó dún ní mi kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣe lónìí tó fi dùn tí gbọ̀ngbọ̀n fi kàn sí àjọṣepọ̀ ní bàjẹ́ o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.